A kú déédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá níbi yìí yòówù tẹ́ ti ń gbọ́ wa, bóyá orílẹ̀-èdè Nàìjíríà ni yálà ìlú ọba ni. Lénìí a wà pẹ̀lú bàbá wa olóyè Sunday Igboho Adéyẹmọ owó bàbá Dami láti fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú wọn. Wọ́n jẹ́ kó yé wa wípé Iskilu Wakilu ó sì wà láyé tẹ́ o. Ó wà láyé tẹ́ nítòsí ìlú Ìgangan tó ń dábírà níbẹ̀. Ǹjẹ́ ta ní Iskilu Wakilu gan ni? Iskilu Wakilu jẹ́ kan lára àwọn Fúlàní ajínigbé tó sì ń fi màálù jẹ oko àwọn èèyàn wa. Olóyè Sunday Igboho ní àwọn ṣetán láti lọ lé Iskilu Wakilu kúrò ní ìlú ayétẹ́ o. Wọ́n ní nítorí wípé àwọn ò ní gbà kí ìyà jẹ ọmọ Yorùbá kankan níbi yìí yòówù. Èèyàn wa lè wà nílẹ̀ Yorùbá wa, nílẹ̀ bàbá wa ń bí, kó máa kó wa lẹ́rú, kó máa fi màálù joko wa, kó máa fipá bá àwọn ìyàwó wa sùn. Olóyè Sunday Igboho ní rárá o, àwọn ò ní lajú àwọn lẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀. Nítorí ìdí èyí àwọn ò lọ sílùú ayétẹ́ láti lọ lé Iskilu Wakilu kúrò níbẹ̀. Bẹ́ẹ̀ Iskilu Wakilu náà ń lérí wípé kò sẹ́ni tó lè lé òun. Bí kú ló wá lóko ni, bí tàkúté ni yóò ṣojú wa. Olóyè Sunday Igboho dáwọ́ ṣíṣe dáadáa dúró o. Ṣé mọ̀ wípé ní ilé ìwé kan ní Ìdíròkò ń bẹ̀rùn, àwọn adá màálù lọ síbẹ̀, wọ́n fẹ́ jí àwọn ọmọléèwé gbé. Ọpẹ́lọpẹ́ olóyè Sunday Igboho tán gbà wọ́n sílẹ̀. Ẹ wò, ẹ má jẹ́ n tàn yín o, bí èèyàn bá ṣe eré ẹ jẹ́ ká sọ pé ó ṣe eré o. Ẹ jẹ́ ká rìn só lókè ká lọ fi tí ara wa gbọ́ ohun tó sọ gan-an. Yorùbá ní Igboho ọlọ́wọ́ gbìjà àwọn fámìlì ẹ̀ dínà ọlọ́pọ̀lọ́ Yorùbá ohun tá a nídìí ni a sọ pé kẹ́ sọ pé dẹ́dẹ́ yìí lẹ́ra wa. Ẹ̀yin mọ sọ fún wọn pé wọ́n lọ ń gbìjà àwọn fámìlì wọn lóko ni. Ṣé ká mọ pọ́n mọ àwọn fámìlì kan pagun wọn tán ni ohun tá a ní kẹ́sẹ́ pé kẹ́sẹ́ wọn support pé wọ́n ṣe jàmbá fún wa. Ẹ máa finish. Ẹ̀yin ọbẹ̀ ṣe ẹ̀ ń sọ̀rọ̀ with action. Mo dẹ̀ ń rí inú ọkàn mi pẹ̀lú Ọlọ́run tó ní mi pé ẹ support mi tán. Ẹ fear anything. Tí n bá ṣe mistake ẹ tún sọ pé mistake tí mo ṣe yẹ pé kò lè mọ̀ wáyé ẹ tún ẹni àti correct ẹ mo wà surprise pé bàbá yóò mọ̀ mí rí náà. Irú àwọn tá à ń fẹ́ tán gbọ́dọ̀ jó lórí wa nìyẹn. Bàbá Ayọ̀ Adébánjọ bàbá bá mi ṣe meeting bàbá yẹn ní mímí kẹ́ ò lè mí ẹ. Ó ní torí pé ohun tá à ń ṣe ó ní Ọlọ́run bẹ gbogbo aládé wà lẹ́yìn ẹ̀. Bàbá dáadáa bàbá yẹn ní mímí ò ní mí ẹ. The same thing bàbá Akíntóyè bàbá yẹn náà dúró gbogbo bàbá yẹn AIG alápẹ̀ni AIG ní Sunday dárúkọ mi tẹ́ni tí bá ṣẹlẹ̀ pé mo wà pẹ̀lú ẹ̀ àmì AIG tún jẹ́ alápẹ̀ni I'm with you ó tún wá bí báyìí bàbá jókòó mi tàjọ́ ń ṣeré bàbá ní ẹ̀yẹ fọ́tò ẹ̀ ṣe fídíò mi. So agbọ́dọ̀ mọ kẹta ń ṣe pẹ̀lú àwọn pípù yìí àwọn ní kí oṣù yìí tó parí sóṣù kẹta àwọn pípù gbọ́dọ̀ mọ̀ pé Yorùbá náà bu àìsàn náà rírọ̀. So ìgbókèta tí mo bá wọn ṣe fíìmù tìrìkì ni mo sì fẹ́ bẹ̀rẹ̀ fíìmù pẹ̀lú wọn báyìí mo fẹ́ káwọn Fúlàní yẹn mọ̀ pé àìsàn gbogbo ìtọ́ ń kó kiri tó ń tó fíìmù tó ń tó masingan fún wa yẹn àwọn ń sò ní àtijọ́ bẹ̀rẹ̀ àwọn ń sò ní àwọn ò ní masingan àdẹ̀ ní èké táwọn kó lọ́wọ́ yẹn àwa ní àtẹ́wọ́ àdẹ̀ ní ohun tá a fi bá wọn sọ̀rọ̀ tá a gba ẹ̀gbọ́n pẹ̀lú ìsílẹ̀ lọ́wọ́ mo fọlọ́ múra mo ní ohun tí màá sọ fún ọ pé gbé ìbọn yẹn fún mi ìbọn masingan rẹ̀ gbé wa máa fẹ́ fi bá ìjà ó máa gbé fún mi. Ẹ wo Wákìlì yẹn sìn ọ yẹ kí n ti lọ lé kúrò mbẹ bọ mi tó fẹ́ ta sí gọvnọ wa kọmọdà bẹ ni pé mo fẹ́ kí wọn sọ fúnra kó sú gọvnọ fúnra ẹ kó wá sọ pé ok Sunday Ọ̀yà bí o tiẹ̀ sọ nígbà tó bá sọ èmi ní o ti mọ ọ̀nà ọ̀kẹ́rẹ́ kó ti sú Wákìlì kò lè lo èdè mbẹ yẹn gbogbo tó ń pọ wọn fọ ilé ó wà mẹ ó wà mẹ kókó mẹ oyin kakó lé oyin wo ló lé Wákìlì bẹ mẹ àwọn ọmọ yẹn ti pray to mi pàṣẹ báwọn tuntun bọ pé kí n jọ Wákìlì tó ti àtàkì àwọn olùkọ́ láàárọ̀ yìí ọ mẹ kọ gbà mí ní 10 minutes tó bá gbọ́ pé mo gbéra ń bàdé mo fọlọ́ múra kó gbọ́dọ̀ lórí mi bẹ́ẹ̀ kìí ṣe pé mo fi lérí
wọ́n ìtàn fún mi terrorize wa lórí ilẹ̀ wa àwọn ò tó bẹ́ẹ̀ ká lọ sílùú ọmọdéwọ̀n kan báyẹn wọ́n bí wa ẹbẹ́ yìí rèé kí lẹ ṣe fún ọtọ́ tí ń pẹ́ kí wọ́n yọ yín láfi yóò safe lọ́dọ̀ àwọn ibi táwọn fún mi ní confidence dé àwọn bàbá wọ̀ jẹ́ kẹ́kẹ́ lọ́dọ̀ yín 16 years tí Yorùbá ti ṣe àjì kẹ́yìn lélẹ́yìn 16 years tá ti ṣe àjì kẹ́yìn lélẹ́yìn ìgbà tí bàbá wa ṣe jọ ṣe mẹ́ ó ro tẹ̀tì ẹ̀ nínú àwọn ó fa Hausa ó fún Yíbò ó fún gbogbo ó rú mọ́ra ẹ̀yin débẹ̀ ẹ̀ fi lọ wá rárá ariwo tá a pẹ́ díẹ̀ lẹ́fílẹ̀ fún wa ní Air Force fún ayọ̀kan yìí Yorùbá ò débi general yẹn rí Hausa ní ṣe general wa láti jọ tá ti ṣe yìí kí ló ní táwọn bàbá wa ẹ̀ tà wá fún àwọn pípú yẹn tó bá yẹn bàbá wọn lọ́wọ́ rẹ̀ sọ pé tó bá tó time ó láwọn ọmọ ọ̀dọ́ yẹn wọ́n kẹ́ máa dìde from nowhere àsìkò ti tó kò sí pásọ̀ ìdájọ́ sí mọ́ torí pé àwọn gẹ́rí pé Yorùbá ti já báyìí sí Yorùbá ti já tán ọmọ alẹ́ Yorùbá ti tẹ́ ọ́ parẹ́ ló tún mọ sọ̀rọ̀ pé wọ́n tà ń ṣe ọ̀dà lásìkò tá a wà yìí kí ni jẹ́ bẹ́ẹ̀ bàbá mi rẹ́dẹ̀sì yẹn pọ̀ tẹ́ bá lọ sọ́dẹ̀ kó sọ máa da yẹn dóni àwọn fúlàní ọdẹ wà àwọn nugbó wọ́n dẹ̀ dẹ́gbọ̀dọ̀ ọdẹ wáyà àbó tiẹ̀ dà lórí ilẹ̀ bàbá wa ó tún ṣẹlẹ̀ lẹ́nìí ẹgbẹ́ Ògùn state wọ́n lọ sínú skul kan ní Ògùn state títí ní owó dé ìdíròkó àwọn aláwọ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ sí wọ́n fẹ́ wọnú kó fẹ́ kọ́ àwọn skul bẹ́ẹ̀ lówó dé lẹ́nìí lówó dé ìdíròkó lówó dé lọ́sàn yìí inú rédíò náà ti sọ pé àwọn Fúlàní ti wọ skul kan bá bá lówó dé ìdíròkó wọ́n fẹ́ lọ kọ́ àwọn skul bẹ́ẹ̀ lásàrè wọ̀ bẹ́ẹ̀ láti wọlé wọn pàpàpàpà lálẹ́ wọn kó mẹ́ àwọn skul wo ni wọ́n gbé lọ́pọ̀lọpọ̀ Ìgbòho lówó dé ìdíròkó lẹ́nìí on the 18th February lẹ́ni 18 yìí ni ẹgbẹ́ bẹ̀kẹ́gbẹ́ ẹgbẹ́ níbọ̀ lókun onídìí òun gbé rédíò sọ lókun ṣe pé àwọn Fúlàní ti wọ skul báyìí pé àwọn ọlọ́pàá tẹ̀ máa lọ́bẹ̀ àwọn àlọ́ lé wọn ọlọ́pàá wà bẹ̀ àlọ́ lọ́bẹ̀ àmì òjèlè síbẹ̀ wọn lọ́bẹ̀ wọn kọ́kọ́ dàmọ́ olúwọ̀ ní skul yẹn wọn kó wọn arọ́wọ́ bẹ̀ káwọn ẹ̀tọ́ bá dọ̀ lówó dé lórí ilẹ̀ wa ariwo làwọn lè gbọ́ pẹ̀lú escort méjèèjì pé àwọn yẹn ń dá ọdún pé dúró àwọn Fúlàní tí wọ́n ti fẹ́ kó yẹn bẹ́ẹ̀ wọ́n ti fẹ́ kó yẹn skul bẹ́ẹ̀ ẹ̀ẹ́pù wa ẹ̀wọ̀rún kan láì lórí ilẹ̀ wa Ọlọ́run ní jẹ́ kọ́ lẹ́yìn o ẹ̀ẹ́dẹ̀ kó wa jẹ pé ẹgbẹ́ wa délẹ̀ lórí ilẹ̀ ìlérí láṣẹ Ọlọ́run torí pé gbogbo nǹkan láì ètò Ọlọ́run ni Mósè ni ẹ̀yàn wọn fẹ́ lórí kílé tẹ́rù ń báyìí ìrìn mẹ́rin lọ́lọ́run dá sílé ayé àwọn ọ̀rẹ́ àkọ́kọ́ àwọn tí ń fẹ́ tọ́lọ́run fẹ́ tiwọn àwọn ọ̀rẹ́ kejì wọn fọ́lọ́run Ọlọ́run náà fẹ́ wọn àwọn ọ̀rẹ́. In the heart of Abuja, in the heart of Abuja, in Wuye. This is the federal capital of Nigeria. Federal capital. See, they call. Meanwhile, cars stand.